Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ń wò wá níbikíbi tí ẹ bá wà. Èyí ni ìkànnì Muinet TV. Ẹ máa rí àwọn àgbékalẹ̀ èdè Yorùbá láti ọwọ́ Muinet Entertainment tí a pè àkọlé rẹ̀ ní Yorùbá máa sọ pé. Yorùbá máa sọ pé má pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi tí ń yan gúgúrú fẹ́gún. Eégún ní má pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi, ó fún un lọ́mọ langidi. A máa ń lo ọ̀rọ̀ yìí láti fi ṣàpèjúwe wípé kò sí ohun rere tí àwọn lè rí gbà. Má pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi tí ń yan gúgúrú fẹ́gún. Eégún ní má pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi, ó fún un lọ́mọ langidi. Yorùbá láṣà, ẹ má jẹ́ ó parun.